iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ state má tún ti sọ̀rọ̀ ó dàbí ipa pé Sunday Igboho ó má tún ti ẹsẹ̀ ara rẹ̀ bọ wàhálà míì tó sì ṣeé ṣe kó má bọ̀ ń bẹ̀. Wàhálà wo ni Sunday Igboho tún ti ẹsẹ̀ ara rẹ̀ bọ̀? ń ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Kí ni iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ state ti ṣe? Kí ni wọ́n sọ lórí ìgbésẹ̀ ńlá tí Sunday Igboho gbé èèyàn níjẹta? Ẹ̀yin náà mọ̀ ohun tó ṣẹlẹ̀ èèyàn ní Ìgbòho town níbi tí Sunday Igboho gangan ti wà tí wọ́n jẹ́ aláboyún gbé. Ẹni tí wọ́n tún ní kó lọ gbówó fáláboyún, àwọn èèyàn yìí wọ́n pa ẹni tí wọ́n ní kó lọ gbówó fún. Ìyẹn ti lọ, wọ́n tún wá jí ẹnìkan gbé, wọ́n gbé àbúrò ẹ̀, wọ́n sì tún gbé ọmọ. Kí wá ní ìgbésẹ̀ tí Sunday Igboho gbé táwọn iléeṣẹ́ ọlọ́pàá fi ní àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí tí wọ́n sì fi sọ̀rọ̀ pé ó ṣeé ṣe kí Sunday Igboho ẹ jẹ́ n kọ́kọ́ play fídíò kan fún yín nígbà tí olóyè Sunday Igboho tó lọ sílùú Ìgbòho gangan. Ẹ jẹ́ á gbọ́ ohun tó bá àwọn Fúlàní sọ, ká wá gbọ́ ohun tí iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ state ká gbọ́ ohun tí wọ́n sọ lórí fídíò náà. Fídíò náà ti dá wàhálà lẹ̀. Àwọn kan ní wọ́n ti gba àwọn tí wọ́n múlẹ̀, àwọn iléeṣẹ́ ọlọ́pàá náà tún sọ̀rọ̀ lórí ẹ̀. Mò ń bọ̀, ẹ má lọ bí kankan. Ẹ gbọ́ fídíò Sunday Igboho. Ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín ẹ jí gbé ẹ tó pa lóyún ègé ọwọ́ Ìgbòho ẹrú yóò tiẹ̀ bá yín kúkúlájà mi tó tiẹ̀ dẹ́rù bá yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and head kò sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsá o àwọn ọ̀rẹ́ bẹ̀rẹ̀ lọ àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn wọ́n kú fúlàní àwọn ọmọ ṣe àbí nígbà tó ti díẹ̀ tó kán gbọ́dọ̀ tó gbé fúlàní níbà tó bá ń gbé wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tọ́lọ kámọ́lé lórí kan gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn tí a bá ní wọn láàrin wákàtí méjì tí wọn ká pẹ̀lú ara èmi ọ̀fẹ́ wọn tó bá gbé wọn lọ ẹ̀dọ́ wọn ti náà wákàtí méjì mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa mo fi sọ̀rọ̀ wákàtí méjì mo fún yín wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn ẹ̀pà ọmọ yìí yẹn tó bá lórí láyà àwọn yọ̀ǹda àwọn ẹ̀pà pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ẹ̀dọ́ wà ní èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní wípé àwọn ọmọ yìí náà sẹ́yìn tẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ díbi wọn ẹ̀fẹ́ wọn fẹ́ kíábù díbi inú bàbá níbi àlebàlú ayé o ọmọ kọ́mọ̀ sọ ní o ẹ̀wà fẹ́ kíábù táwọn Fúlàní wọn fún yín lówó ẹ̀wà fẹ́ kíábù pẹ̀lú wọn tí Fúlàní wọn fún yín lówó wọn tó ń ṣe tẹ́lẹ̀ sọpọ́tì wọn owó ẹ̀jẹ̀ lẹ́gbàá o. Ẹ̀yin náà ti gbọ́ fídíò tí Sunday Igboho tó bá wọn Fúlàní sí nínú ààfin Ìgbòho gangan ni. Kí ló sọ ń bẹ̀ tó wá dá wàhálà lẹ̀ táwọn iléeṣẹ́ ọlọ́pàá fi ní àwọn ó ṣe ìwádìí fínífíní torí pé ọ̀rọ̀ tí Sunday Igboho sọ ó ṣeé ṣe kó da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú. Ó pe àwọn sẹ́ríkì Fúlàní jọ sínú ààfin, ó bá wọn sọ̀rọ̀ bóun mọ̀ pé àwọn ọmọ wọn, ó tún sọ pé 100% òun mọ̀ pé àwọn ọmọ wọn ní ṣiṣẹ́ yìí. Wọ́n lọ́rọ̀ yìí kì í sọ̀rọ̀ tó bójúmu, ọ̀rọ̀ tó lè da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú ni. Ó tún wá ń bá DPO Ìgbòho, ó ń bá wípé kó má lọ́ọ́ máa lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ará bí pé tó bá ṣe bẹ́ẹ̀ ní tóun ó sì ò ní dáa. Ọ̀rọ̀ yìí ló dá wàhálà lẹ̀. Kódà ó tún lòun fún wọn ní 2 hours kí wọ́n fi dá àwọn tí wọ́n gbé kí wọ́n fi dá wọn padà. Lẹ́yìn ìgbà náà la rí fídíò kan níbi tí wọ́n ti ń jubilate tí wọ́n ń kí Sunday Igboho. Wọ́n ń bọ̀ kí làwọn iléeṣẹ́ ọlọ́pàá kí ni wọ́n sọ. Ẹ wo fídíò jubilation, ṣé lóòótọ́ ni wọ́n fi wọ́n lẹ̀ àbí lóòótọ́ kọ́? Igboho after 2 hours. Mo rò pé ẹ̀yin náà ti rí fídíò náà níbi tí wọ́n ti ń kí Ìgbòho tí wọ́n ti ń kì ní mẹ́sàn-án mẹ́wàá. Ẹ já wá gbọ́n tí iléeṣẹ́ ọlọ́pàá sọ lórí fọ́nrán méjèèjì tí mo kọ́kọ́ fi hàn yín níbi tó ti ń halẹ̀ máwọn Fúlàní nínú ààfin pé òun mọ̀ páwọn ọmọ wọn ní ń jiyàn gbé nílùú Ìgbòho. Àwọn ọlọ́pàá wọ́n bọ́ síkànnì ayélujára, wọ́n bá àwọn oníwèé ìròyìn wọ́n bá wọn sọ̀rọ̀. Wọ́n kọ báyìí pé this was as the Oyo State Police Command and said it. Èyí wọ́n ń fẹ́ máa kà látòkè bọ̀ ṣùgbọ́n wọ́n fi ń sọ̀rọ̀ lórí fídíò alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ fi hàn yín níbi tó ti pè wọ́n àwọn sẹ́ríkì Fúlàní tó ti pè wọ́n sínú ààfin. Wọ́n wá ní the activist èyí wọ́n sọ pé Sunday Igboho ni wọ́n refer sí the activist who spoke in Yoruba
warned that failure to secure the victim release within the stipulated period could lead to unrest. Níbi tí Sunday Igboho tó ti ń sọ fún wọn pé òun fún wọn ní wákàtí méjì péré tí wọn ò bá dá àwọn ọmọ náà padà, tí wọn ò bá dá ẹni tí wọ́n jí gbé padà, nǹkan ṣẹlẹ̀ nílùú Ìgbòho, nǹkan ṣẹlẹ̀. Ẹ má lọ ibì kankan o. Kí wàá ní iléeṣẹ́ ọlọ́pàá gangan kí ló sọ sórí ẹ̀? Nígbà tí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá lọ́yọ̀ state tí ó máa sọ̀rọ̀ lórí fídíò náà, èèyàn Ọláyínká Àyànládé, ó sọ wípé the command reacting to the development, the police public relation officer of Oyo State Police Command kẹ́lì mọ̀ pé ẹnu àwọn iléeṣẹ́ ọlọ́pàá gangan ló ti wá, èèyàn Ọláyínká Àyànládé said ó wá sọ báyìí pé the command had obtained the viral video, èèyàn fọ́nrán tí olóyè Sunday Igboho tó ti ń sọ fáwọn Sẹ́ríkì Fúlàní pé tí àwọn ọmọ náà bá dé òun ó dá wàhálà lẹ̀. Wọ́n ní and was reviewing it as part of ongoing investigation, torí pé fídíò yìí ni wọ́n fẹ́ fi gbé olóyè Sunday Igboho pé ó fẹ́ domi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú, èyí ò bá wọn iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ. Wọ́n ní we have obtained the video and we are currently processing it for investigation. Wọ́n ti wá gbé àwọn àjọ kan palẹ̀ kí wọ́n máa ṣe investigation lórí nǹkan tí Sunday Igboho lórí fídíò tó sọ. Àti ìmọ̀ bí tọ́rọ̀ náà jà sí, ṣùgbọ́n lórí àwọn tí wọ́n ní wọ́n gbé lẹ̀ táwọn lẹ́yìn ìgbà tó fún wọn ní 2 hours, ǹjẹ́ lóòótọ́ ni wọ́n fi àwọn èèyàn ilẹ̀ tàbí wọ́n fi wọ́n lẹ̀? Ẹjá tún gbọ́n táwọn iléeṣẹ́ àjọ ọlọ́pàá t'Ọ̀yọ́ state tí wọ́n sọ lórí ẹ̀. Local government chairman Oríire local government òun náà ti wá sọ̀rọ̀ látàrí fídíò níbi táwọn ènìyàn ti ń jubiléètì pé àwọn tí wọ́n gbé wọ́n ti fi wọ́n lẹ̀. Kí ni local government chairman sọ? Òun náà local government chairman debunk rumour of, ó ti debunk pé àwọn tí wọ́n gbé pé lóòótọ́ ni wọ́n ti fi wọ́n lẹ̀. Kí wá ni local government sọ? The leadership of Orelope local government area has officially revoted widespreading social media reports claiming that victims of the recent ìfẹ́ pé ọ̀rọ̀ náà torí incidents in the area have regained their freedom. Nǹkan táwọn iléeṣẹ́ ọlọ́pàá náà sọnù, wọ́n ní pé gbogbo fọ́nrán tá à ń rí níkànnì ayélujára pé lóòótọ́ ni wọ́n ti fi àwọn tí wọ́n kó èèyàn tọ́jú àwọn tí wọ́n kó, ẹ mọ́ sí wàá gbọ́ kì í sí àwọn tí wọ́n kó ní Oríire local government nílùú Ògbómọ̀ṣọ́ o, àwọn tí wọ́n tún kó ní Ìgbòho local government chairman ti sọ̀rọ̀ pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ pé wọn ò tí ì fi wọ́n lẹ̀, pé gbogbo kìnìún pé kì í ṣe pé wọ́n fi àwọn èèyàn lẹ̀ ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá náà, torí pé oríṣiríṣi àwọn ènìyàn náà ti sọ̀rọ̀ ní orí fídíò alákọ̀ọ́ tí mo kọ́ fi hàn yín níbi tí Ìgbòho tó ti ń sọ fáwọn Sẹ́ríkì Fúlàní pé tí wọn ò bá fẹ́ ṣoṣo kí wọ́n tètè lọ fi àwọn ọmọ náà lẹ̀ láàrin wákàtí méjì. Àwọn èèyàn ní sí pé Sunday Igboho tó ti fẹ́ ti ra rẹ̀ bọnú ọ̀gbun kòtò míì tó sì jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ jáde níbi ìkànnì oríṣiríṣi nǹkan ní lọ níkànnì ayélujára táwọn ènìyàn ń sọ. Kí lè rò tí ẹ̀yin olólùfẹ́ mi? Ẹ gbọ́, sẹ́yìn lérò pé ìgbésẹ̀ tí Sunday Igboho gbé ǹjẹ́ yẹ́yìn lérò pé yóò domi àlàáfíà Nàìjíríà rú lóòótọ́ tàbí ìgbésẹ̀ tọ́tọ́ ni? Eléyìí ó lágbára o, ó lé o, ojú tá a fi ń wò kọ́ làwọn yòókù fi ń wò, ojú tèmi fi ń wò ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan lẹ́yìn fi ń wò. Ẹ drop comment sí abala àríwísí kẹ́ wá share fídíò láwọn ènìyàn mọ bí ṣe ń lọ, bó bá tún ṣe ń lọ nípa àwọn tí ń jí gbé lórí local government, bákan náà àwọn tí wọ́n tún jí gbé ní Ìgbòho town, á jẹ́ kẹ́ ẹ máa gbọ́, etí yín ò ní di sí kankan. Ẹ share fídíò, kẹ́ subscribe.